as e dey pain dem e dey sweet us. Tinubu ṣe bẹ̀bẹ̀ ìrònú bá wọn o, ìrònú bá wọn nígbà yí àwọn Fúlàní o. Tinubu ṣe bẹ̀bẹ̀ ìrònú bá wọn o. Yorùbá nation no going back. Bàbá Tinubu ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ọgbọ́n ọmọ Yorùbá ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ẹ jẹ́ n kọ́kọ́ fún yín béléńjá nínú ọ̀rọ̀ tí bàbá sọ. Bàbá lẹ́fọ̀rí ni, bẹ́ẹ̀ ni ó lóun oògùn ẹ̀fọ́rí lòun mú wá fún gbogbo àwọn nọ́ọ̀tì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìran Yorùbá ò ní bọ́ lóko ẹrú. Ó lẹ́fọ̀rí ni o, kẹ́ ẹ lè bá a mọ̀ torí kí lòun ṣe ti ń ṣe torí òmìnira ọmọ Yorùbá ni. Ẹ mọ̀ pé tí n bá sọ̀rọ̀ fún yín, n bá fẹnu góbì fún yín ẹ má jẹ́, àmọ́ tí n bá sọ̀rọ̀ ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀rí ń bẹ lórí ètò, ẹ rí i pé ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin pẹ̀lú Tinubu ṣe bẹ̀bẹ̀ ìrònú bá wọn o, ẹ̀fọ́rí bá wọn nílẹ̀ yìí àwọn oníranù o. Tinubu ṣe bẹ̀bẹ̀ ìrònú bá wọn. Yorùbá nation no going back. Pìtìpìtì ayé ó ti bá wọn báyìí. Ẹ jẹ́ n gbé yín débẹ̀ bí n bá padà dé kí n gbé yín dọ́dọ̀ kábíyèsí Olúwo ọba Abdulrasheed Telu. Ó tún padà fẹsẹ̀ kọ́ pàwò lára gómìnà tuntun ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Mò ń bọ̀, ẹ kọ́kọ́ gbọ́ròyìn ayọ̀ eléyìí ná. Béléńjá ni o, ìyókù wà níwájú, ẹ kàn rọra gbọ́ kẹ́ ẹ wá ṣí òun rèé. Ẹ tí ì gbọ́ lẹ́nu mi rí láti bí kọ́kọ́ ibi ẹni tí kò máa sọ yẹn. Wípé kó má dàrú, kó má bàjẹ́, orílẹ̀-èdè Yorùbá káàtì ẹ̀ lè débẹ̀ ká gòkè díẹ̀. Ìjọ ta ti ń bàbọ̀. Torí bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe oògùn ẹ̀fọ́rí. Àbí bẹ́ẹ̀ kọ́? A fẹ́ ṣe é gbà yẹn. This is me telling you between my life and God Almighty. Ó tọrọ ọbẹ̀ nìyẹn. Ẹ tí ì gbọ́ lẹ́nu mi rí láti bí kọ́kọ́. Ibi ẹni tí kò máa sọ yẹn. Wípé kó má dàrú, kó má bàjẹ́, orílẹ̀-èdè Yorùbá káàtì ẹ̀ lè débẹ̀ ká gòkè díẹ̀. Ìjọ ta ti ń bàbọ̀. Torí bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe. Nísìnyí aṣọ dára wà. Mo kàn ní ó tásìkò. Ọ̀rọ̀ ojú orí kọ́. Tó bá jẹ́ tìwé ni. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Ẹ tí ì gbọ́ nǹkan kan, wọ́n gbé yín débẹ̀ pátápátá lórí ètò lónìí. Ẹ túbọ̀ ẹ mọ ibi tí bàbá ti sọ̀rọ̀ yìí. Kí ló sì fà á tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódóodẹ tó fi sọ pé òun sọ̀pọ́ọ̀tì olóyè Sunday Adéyẹmọ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè àwa tá à ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ pé kò jí nǹkan kan tó jẹ wá lógún ju pé kí òmìnira wà fọmọ Yorùbá lọ. Èmi a máa sọ fún yín pé ẹ kó gbogbo nǹkan tó wà ní Nàìjíríà ẹ ṣàfà wá lórílẹ̀-èdè tiwa. Àbí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti lè forílẹ̀-èdè tí a lé a lọ kò sí yòókù ẹ máa yọ̀ǹda yòókù. Wọn ò sì ju 13 náà lọ, wọn ò ju 13 náà lọ látòkè Ọlọ́run títí dé òkè ọ̀hún, wọn ò ju 13, wọn ẹ̀ tí ẹ̀ tó 13. Ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. Bàbá ní ẹ̀fọ́rí lòun mú wá, kò sì sí ìdí méjì tóun fi ń ṣe torí pé ìran Yorùbá ti pẹ́. Níbo ni bàbá ti sọ̀rọ̀ yìí? Ẹ lọ bá a pàdé lọ́jọ́ iwájú o, àmọ́ ẹ jẹ́ ń já yín díẹ̀. Nígbà tí bàbá pàdé tó ṣèpàdé pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan tí wọ́n mọ̀ nípa òtò òṣèlú, ibẹ̀ ni bàbá ti mú ọ̀rọ̀ yìí wá wípé ohun tóun ń ṣe yìí erí ń fọ́ àwọn kan o. Lọ́wọ́lọ́wọ́ erí, ẹ mọ̀ bí erí ṣe ń fọ́ wọn, erí ń fọ́ wọn. So erí tí wọ́n à ń fọ́ wọn yìí òun mọ̀ máa ṣe ni. Ẹ mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tí bàbá ti gbé láìpẹ́ là ń sọ̀rọ̀ nípa restructuring state police kíní kan igbá àwo tí gbogbo èèyàn wọ́n dìbò lọ́sùn, gbogbo èèyàn ti káyà òkè wípé ẹni táwọn ò fẹ́ kọ́ fún wọlé ní ó wọlé. Bàbá ò dá sí kẹ́ ẹ lè bá a mọ̀. Ǹjẹ́ ẹ mọ̀dí
torí ó ti mọ̀ pé tóun bá dá sí àwọn tí wọn ò tó nǹkan kan wọ́n lè wọlé, yóò sì lòdì sífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Ogun ó tún bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìbò tó sì ń bọ̀ lọ́ọ̀kan yìí a sì ń jìjàgbara pé tó ká bọ́ lóko ẹrú. Eléyìí ló tún máa fún wa ní fún àwọn agbésùmọ̀mí láǹfààní àti wọlé sí wa lára. Ǹjẹ́ nígbà tó yọwọ́ nínú akọ̀, ṣé kò lọ bó ṣe lọ? Ìdí nìyí tó fi sọ̀rọ̀ wípé eléyìí tá a kò sí yìí kò sí nǹkan méjì, kò sí ohun méjì o. Ìdí wípé kómìnira Yorùbá ó lè dé, ìyẹn wá kù sọ́wọ́ èmi àtẹ̀yin, ó kù sọ́wọ́ àwọn kábíyèsí wa gbogbo, ó kù sọ́wọ́ àwọn ládéládé, àwọn léèyàn, ó kù sọ́wọ́ ẹ wo ìrìn àjò tí bàbá wa Professor Banji Akíntóyè rìn tí wọ́n fi pẹ́ lẹ́zàì kí wọ́n tó padà wálé pẹ̀lú ogbó orí 94 àbí 90 kí ni bàbá lásìkò yìí, tí bàbá yóò sì ti rìtáyà. Gbogbo ìgbà ni wọ́n ń sọ̀rọ̀, àwa táwa súnmọ́ wọn àtàwọn tó tún sún wọn mọ̀ wọn ni wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu lórí kíni òmìnira ọmọ Yorùbá. Ẹ̀gbọ́n àbẹ́ ẹ̀gbọ́ bóyá ọṣọ́ọ̀kì bẹ́ẹ̀ ni tí Bọ́lá Ahmed bá ń ṣe nǹkan kan, èmi sọ fún àwọn kan pé ká sọ pé bàbá wa Bọ́lá Ahmed sọ́pọ́ọ̀tì wọn, tí wọ́n wá dojú ìbò ọ̀tún rú, tí ìjà dé tó di pé à ń para ẹni, èmi wà nú àwọn tí wọ́n máa campaign against wọn o. Mo wí mo fọwọ́ gbáyà ni, mo ní mo wà nú àwọn tí wọ́n campaign against nídìbò fún wọn mọ́. Ṣùgbọ́n bàbá yìí ti ṣe dáadáa báyìí, gbogbo ọmọ Yorùbá a endorse yín pátápátá finally bẹ́ẹ̀ ni ẹni tí ó bá dìbò fún yín ilẹ̀ Yorùbá àwa ò ní pa àsì ní ìlú àsì ní bàjà, ṣùgbọ́n a mọ̀ pé gbogbo ọmọ Yorùbá ló yọ̀ǹda àbò wọn. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbàgbọ́ yẹn, Tinubu ni last president ní Nàìjíríà, kò sọ̀rọ̀ mọ́, ẹ bọ́lẹ̀ ń bi ohun tí ò sí. Bẹ́ẹ̀ ni gbogbo wa á tó pín gàrí yìí bó ṣe wà yìí, bẹ́ẹ̀ ni a ṣe ní pín. Ẹjẹ́ àwò láti bí níwọ̀n bá gbà láti bí ọjọ́ mélòó kan tí olóyè Sunday Adéyẹmọ ti bẹ̀rẹ̀ ìrú ẹkùn. Ẹ̀yin gbọ́ kán jíyàn gbé ńlẹ̀ Yorùbá mọ́? Ṣé ẹ gbọ́ tán jíyàn gbé ládùúgbò ẹ̀? Ṣé ẹ gbọ́ pé téèyàn ṣàdédé kó sọnù fá nílùú Ìbàdàn, tí wọ́n sọnù fá lábẹ́òkúta, tí wọ́n sọnù lẹ́kìtì, ẹni tó jáde olè tó ajínigbé tó fẹ́ wọlé nínú igbó rìsáàfù lẹ́kìtì ní àná òde yìí, ṣìkún làwọ́ àwọn ọmọ ọ̀rọ̀ ẹkùn tẹ̀ ẹ́. Tó bá gbọ́ ṣìkún ni ọgbà mú, ṣìkún ni ọgbà mú, tó lọ́rùn tó lọ́fọn, ṣìkún ni ọgbà mú, ṣìkún ni wọ́n gbà mú. Ẹni tá à ń sọ nìyẹn. Tó bá já wàrà wa là ń ṣèjọba àwa ara wa, yóò rọ̀ wá lọ́rùn. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè wa gbogbo àwọn rádaràda ẹ wo ìpínlẹ̀ Èkó gan, ẹ mọyé èèyàn, ẹ mọyé àwọn ọ̀daràn tí wọ́n ti lọ ká mọ́, tí wọ́n ti lọ kó nígbà tí ìjọba ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn pé tó kíní yóò ṣẹ̀ di tiwa. How market bàbá Olúwo tìlú Ìwó, kábíyèsí tìlú, ẹ káàbọ̀, gbogbo ète yín, gbogbo ọgbọ́n àtinúdá yín, àgàbàǹgebè yín, gbogbo ẹ̀ ló ti hàn ta báyìí. Ayé ti gbàpà wádìí yín, wọ́n rí i pé alágàbàǹgebè ni yín. Adeleke ò sì wọlé nílùú Ọ̀ṣun, ní Adeleke padà wọlé níwò. Ẹ wá ń ṣe congratulation pẹ̀lú eléyìí tẹ́yìn náà ṣe ilẹ̀ yìí, pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ̀ yìí. Tó bá ṣe ẹ̀yin ni now, nígbà tí Adeleke ò wọlé lọ́ṣùn báyìí tó ti wọlé lọ́dọ̀ yín nísìnyí, ẹ divert ọ̀rọ̀ yín kúrò lọ́dọ̀ ẹni tẹ́ tẹ̀lé, tó sì mọ̀ pé lọ́dọ̀ yín ẹ ti sọ fáwọn aráàlú kí wọ́n má dìbò fún yín fún òun. Ibi tẹ́ ẹ bá sàlẹ̀ díẹ̀, ṣùgbọ́n wọ́n ní ẹ máa bọ̀. Kí lẹ wá fẹ́ lọ sọ ní tẹ́ ẹ bá dé ilé gómìnà báyìí? Ẹ̀yin náà lẹ máa dá rán. Bẹ́ẹ̀ ni kò sí wàhálà. Ọ̀yá ẹ gbọ́ nǹkan tí Olúwo tìlú Ìwó, ọba Abdulrasheed Telu, ẹ gbọ́ bí wọ́n ṣe fẹnu já wáyà níjọ́sí. Tó Adeleke tí wọ́n wá rò pé ò ní wọlé, bàbá bá fẹsẹ̀ fẹ́ eré ó di London. Wọ́n tẹ̀ ní wọn lè wọ Canada, wọn ò lè wọ London, bóyá Saudi ni wọ́n fà á sí, wọ́n kàn purọ́ fún wa.
kábíyèsí gba Saudi lọ àbọ̀ oko kí náà pé oko òwò kan bàbá lọ́lọ́gọ sí nínú àká àwọn Fúlàní. Ẹ bá ń gbọ́ fídíò bàbá yìí ẹ̀ ń ṣòmẹ̀ òun rèé. And that's why me ẹni tó bá mọ̀nà ló yá tẹ̀lé. Anywhere that Tinubu tells me to go, or any governor candidate that he told me to vote for, that's where I will lead my people. And I'm telling you, because I have searched for the state government to help me, and I didn't see any help. So I believe federal government is the only one that can help. And where that federal government tells me to go. Because it is where you vote to. Ibi tó bá dìbò sí, ibẹ̀ ni màá ti rí àánú fún ọbẹ̀ o. Ṣé ń gbọ́rọ̀ lẹ́yìn ìgbà tán ṣe tún lè fún tán ibi tí wọ́n bá ti rà àánú fún ọlọ́yẹ fún ó dìbò sí lẹ́yìn gbọ́ bí kábíyèsí ṣe ń bá àwọn aráàlú ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ náà táwọn ni ògbọ́ gbẹ́ ẹ̀ náà tẹ́ ń fi bá wọn sọ̀rọ̀ àwọn ọba alábòsí. Ṣé ń gbọ́rọ̀ tó bá dìbò rẹ sí ibi tí Tinubu bá fẹ́ táwa ni Tinubu fẹ́ lè sábọ̀ àwọn ọba alábòsí gbá làwọn ọba eléyìí àwọn ọba tí ò ní wá nílé ẹ̀ Yorùbá àwọn ọba tẹ́ pé jẹ́ kó jẹ ó ti jẹ́ kí wọ́n sọ fáwọn wọn nù ìwádìí bó síbi tí Tinubu bá fẹ́ wọn Tinubu fẹ́ ju à ń bọ̀ lọ ìjọta Adeleke sì wá sí àfihàn ẹ̀ẹ́dọ́lúndù ẹ̀sọ́ àfihàn di Mẹ́kà àti Jerusalem ẹni wọ́n mọ̀ tọ́lọ́ bá fẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tẹ́ gba túlẹ̀ tán. O ni wọ́n fi sọ wípé Olúwo máa wọ̀n mọ́ wa. Ìwọ ibi tó bá dìbò sí bí kan tí wọ́n ti ń gbà àwọn Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ ibẹ̀ ní fún ọ. Ṣé ń gbọ́rọ̀ ṣe rí alọ́ba alábòsí lọ́ba yìí tó bá dìbò síbi tí wọ́n ti ń gbà àwọn Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn ni gọ́fúnà Adémọ́lá gbà ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn nìkan náà gbà ṣiṣẹ́ àbí ṣé gọ́fúnà Adémọ́lá ló dá Àmọ̀tẹ́kùn lẹ̀ alábòsí ọba. Àmọ̀yìn o àmọ̀yìn àtúnyìn. Àti wojú yín sì máa mú ọmọ rẹ dọ́dọ̀ mi kọ wá sọ pé mò ń wáṣẹ́ ní ọ̀dọ̀ Tinubu tó sì jẹ́ pé tí Tinubu ní kó ṣe. Mo fi ń dá yín lójú wípé ibi tí Tinubu bá ní ẹjọ́ tẹ́ bá jẹ́ ẹ̀yin ẹ wá bèmí fúnṣẹ́. Ẹni tí ọ̀daràn sọ fún ni ọmọ ẹ̀ láwò ọmọ tèmi FRS ti ṣiṣẹ́ báyìí. Ó lójú ọba tó lè fọwọ́ tó lè sọ pé mo fẹ́ gbọmọ ṣiṣẹ́ ní FRS mo fẹ́ gbọmọ ṣiṣẹ́ lẹ́yìn NBC. Olójú ọba tó lè sọ ó lè ní lọ. Èmi o òkè báyìí ni mo máa gbójú sí. Nítorí ìtí sàlẹ̀ ń jẹ ta ló pèsè ẹ̀. Èrúnrún ní ìsàlẹ̀ ń jẹ bí ọba sókè ìsàlẹ̀ ò lè jẹun bí bá a sì ọba sè kò sí túbà láyán là á ẹ̀yin wo ará wo ọmọ wo yẹ kó ìrè ó pé. Ìwọ táìsàn ń ṣe tẹ́lẹ̀ o ti ń gba fẹ́ǹsì kì báyìí. Bá ààrẹ bá wá kọ oògùn tí mò ń fún ọ àti sórí ire rẹ.
sọba dání wọ́n gbé àpò wọ́n lè kíní kíní kan wọ́n ò sí ẹ̀rọ lóye pa. Àròlé Olódùmarè tí wọ́n gbọ́rú ọba bẹ́ẹ̀. Wo àwọn ọba ti ń fọ́lọ́ ẹ o, kú ò lè má fọ́lú ẹ̀. Ẹ̀yin Yorùbá tẹ̀ bá máa ti ń jẹ́ kábíyèsí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Wọn ò kí ni wọ́n ní kó àwọn ọ̀rọ̀ bá ti kó ló ṣe máa lọ jókòó tó máa jí títì. Nígbà ìjọba ò ṣe tí mo sì fẹ́ jẹ́ kí àwọn ọmọ mi kí ọ̀nà sì wọ ìlú. Àní bí ọba sọ́nà tó bá wọ̀ wò ó ìwọ ò ṣe kí ni coexist. Kò sí tí ń jẹ́ wòlú tọ́nà ọba ti débì kan ìlú yẹn kò ṣe kí ni. Wọ́n á lọ fi sìmẹ́ǹtì mo lọ fi ń di kéde bá a mọ ibi tí ìyá gbọ́dọ̀ jẹ mí bàbá ní máa jìyà fún mi. Èmi bàbá ní wòlé ni mo gbọ́dọ̀ jìyà fáwọn ọmọ mi ẹ̀yin ẹ̀ máa gbádùn ẹ má wọrí. Ọ̀nà yìí state road ní tẹ́lẹ̀ nígbà tí Oyètọ́lá débẹ̀ adẹ̀kígbe lọ́ba ó lòun máa ṣe ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó dẹ̀ àwọ́ọ̀dù títì yẹn ọwọ́ àwọ́ọ̀dù ẹ̀ fún peculiar yìí náà ni tó fẹ́ ṣe yìí it's a peculiar ultimate wọ́n gbà wọ́n kò ṣe lúbọ̀ máa tí gómìnà míì dé wọ́n dàdó mo rò pé wọ́n fẹ́ràn peculiar pé ó ń bá wọn tí àwọn ò sì lè fowó bọ̀bọ̀ ọ̀bẹ́ ẹ̀ bá fowó bẹ̀ ẹgbẹ́ fẹ́lòmíì àbí àní àwa la fẹ́ ní ìgbésí ayé rere àwọn àgbo bẹ́ẹ̀ bá pé fún òun àwọn peculiar ẹ̀wẹ́ lòmíì ti àbí mo dẹ̀ tún kígbe ẹ má jẹ́ káwọn àwo kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa rí pé ẹ̀ nífẹ̀ẹ́ àwọn ẹgbẹ́ fẹ́lómi tàbí tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè ṣe nìsín ẹ máa bá wa dì mo pariwo ẹ bá wa tiẹ̀ fi ẹ ṣe palliative ẹ kàn dì please oníbẹ̀ẹ́lú mi o. Ẹ káàbọ̀ padà gbogbo ọmọ Yorùbá ṣé ẹ ti gbọ́ ète tí kábíyèsí ń lò odidi kábíyèsí now ó ní kí wọ́n tẹ̀ ẹ́ síbi tí Tinubu rán òun ti lọ bá ìjọba kọ́ràn òun lọ́wọ́ kó ṣọ̀nà ìjọba ọ̀ṣọ̀nà kò sí nǹkan méjì tó ń ṣe bàbá yìí ipò àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ náà wà wọ́n ti wò wípé kírísítẹ́nì ládélékè kírísítẹ́nì nìyà ẹ̀yìn fáìsì ẹ̀ kí lẹ fẹ́ gbà òkè tó jẹ́ mùsùlùmí kírísítẹ́nì ò dìbò fún wọn ni now Adélékè ti wọlé lọ́ṣùn ìbò tẹ́ ẹ ní kí wọ́n má dì fún ẹnì kejì ní kí wọ́n ó dì fún kẹ́ lè bá àríṣẹ́ gbà fún wọn lẹ́fọ̀rcn ní RRN ní pólíìsì iṣẹ́ mélòó ni wọ́n kó jáde ńgbà wọn wà ń bẹ̀ tọ́jẹ́ pé ọmọ òwú nìkan ló wà fún ṣọ́tàn yín kábíyèsí alágbàlagbà ẹ̀ ṣe láńgbáláńgbá àgbàlagbà ẹ̀ ọgbọ́n ló fi ń ṣe nǹkan now ní ìsinyìí ẹ máa jẹ́jọ́ kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí ẹni tó sọ pé òun fẹ́ ṣọ̀nà òun ni ọ̀wọ́lé yìí ẹni tí sì ń ṣe lọ tẹ́lẹ̀ tẹ́ ti sọ̀rọ̀ àlùbàṣà òun làwọn èèyàn kú gbọ́ yẹn nu ilẹ̀ fi sọ tó ti sọ̀rọ̀ àlùbàṣà sí ní ìsìn tọ̀ ńbò ẹ fẹ́ rù gbà báyìí ihun tó yẹ kẹ́ máa rò ní ẹ̀yin bàbá wa
ó yẹ kẹ́ ẹ máa gbé kíní yìí kalẹ̀ gbà nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ wo kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà gbogbo èèyàn lọ gbogbo àwọn tó ń contest lọ́dọ̀dọ̀ kábíyèsí kò sẹ́ni tí ò sọ pé ó máa wà á nígbò dọ́dọ̀ gómìnà ní tóun máa sọ ní ti gómìnà ni pé gómìnà wa yìí dẹ̀ gbìyànjú o kò sọ pé ẹ dìbò fún ẹ má dìbò fún ó ní gómìnà ǹjẹ́ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n náà pè yẹn ìgbà tèmi gbọ́rọ̀ yìí mo ní yes ojúlówó ọmọ Yorùbá bàbá yìí ó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n ó ní ọpọlọ gómìnà wa yìí dẹ̀ ṣe dáadáa o ìyẹn kùn sẹ́yìn ọmọ ìlú tẹ̀ ń gbọ́ tẹ́ ẹ máa dìbò torí ọba ò ní dìbò ẹ̀yin tẹ́ ẹ máa dìbò ló kùn sí lọ́wọ́ ṣáwọn tó wá dìbò yẹn ò digest ẹ̀ pé kábíyèsí sọ pé ẹni yìí ṣe dáadáa nígbà tí kò bá fi mú kí kábíyèsí sọ pé ẹni yìí ṣe dáadáa kí làwa mú so ẹ̀yin kábíyèsí wà ń sọ wókòwòkò tó kọ̀ọ̀kọ̀ tán nìsín ọyẹ kó àwọn ọmọ òwò lẹ́yìn ẹ máa lọ gbàṣẹ́ ní secretariat ẹ sáà ti sọ pé ibi tí èèyàn bá ṣe sí ni kó jẹ sí pé kò ṣiṣẹ́ sọ́dọ̀ yín ọyá yìí ti ṣiṣẹ́ fún ní ìsìn ọyá ọ wọlé ẹni tẹ́ fẹ́ wọlé ọ wọlé ẹ wá ń ṣe congratulation fún kíni ẹ ní ìdí ẹ má ṣe congratulation torí ọjọ́ ẹ̀san ń bọ̀ tí wọ́n béèrè pé níbo ẹ tẹ̀ káàbọ̀ yín sí àkọọ́lẹ̀ yín dẹ̀ rí ọpẹ́ fún lọ́wọ́ social media àrà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú wa bá fi ayé wa dá lásìkò yìí ìbá kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n social media ló ń yí fọ̀rọ̀ yín sókè ló ń fẹ̀dé yín síta pé tó àwọn tá a pè láṣáájú rèé ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú àránmá gbogbo ẹ̀ níhùn ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun ẹ bá mi share ẹ sọ pé kábíyèsí lọ nílẹ̀ yìí o òdì èmi àti lè sọ ṣá ṣùgbọ́n ẹ jí ìṣe yín ẹ máa ṣìṣirò ẹ ṣìṣirò àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn confam ní apá àti wèrè bẹ́ẹ̀ ni kábíyèsí Olúwo tìlú Ìwó ọba tìlú Tàhún ńkọ́ Tàhún òṣìṣẹ́ ọmọ àbí kí wọ́n porúkọ ara wọn àáfàá ẹ pẹ̀lẹ́ gbogbo yín lẹ gbẹ̀san yín àtàwọn àáfàá òní blankati ní lọ́ṣogbo àkókò àtẹ̀sìn yín dé àkókò ẹ̀sìn yín dé ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa á tún pàdé tó dàbọ̀.